Ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán ẹ̀yin èèyàn mi. A kú bójú ọjọ́ ṣe rí o. A kú gbìyànjú o. Olúwa pín gbogbo wa lérè o. Ẹ dákun, ẹ bá mi like, ẹ bá mi love. Ẹ bá mi tẹ notification bell. Tí n bá mú fídíò mi wá, ẹ tún lè rí wò. Ẹ bá mi comment. Gbogbo nǹkan tẹ bá rí sí nǹkan tá a sọ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí comment section. A yẹ wá kalẹ̀ o. Àní ṣíṣe, àní dààmú o. A rí báyìí. Àwọn Mrs. First Wife, olórí Mariam nìyẹn, ìyàwó Ọọ̀ni of Ifẹ̀. Olórí Mariam Anako tó ń pè rẹ̀ ní First Wife. First Wife. Bíi pé kò mọ̀ pé Ọọ̀ni Ifẹ̀ ti níyàwó tẹ́lẹ̀ rí, ó ti bí àwọn ọmọ sílẹ̀ tẹ́lẹ̀. Bíi pé kò mọ̀ pé ó fẹ́ Naomi, ó ti bímọ. Bíi pé kò kí ń bá Naomi nínú ilé yẹn nígbà tó ń wá as a business partner. Tí Naomi ń wá oúnjẹ tó ń dáná fún, tó ń command Naomi up and down bíi pé bóyá òun lọ lọ́run. Tí Naomi tó tún jó ní ìwà ìrẹ̀lẹ̀, tó kàn ń wò tí ò sọ̀rọ̀, tó kàn ra ń wò ràn. Bíi pé kò rọ́mọ lọ́wọ́ Naomi, kò mọ̀ pé Naomi bímọ síbẹ̀. Tó wá dé, tí gbogbo wọn ṣò pàǹpá, tán ṣowó pọ̀, tógun, tẹ́bọ́tẹ́bọ́, tán lé ọmọ yẹn kúrò nílé ọkọ ẹ̀. Tó wá lò ní First Wife. Tó ń gba wá, tó ń gbẹ̀yìn, tó ń ṣògùn kiri. Kò sí nǹkan tí ò ṣe sí Naomi tí ì bá ṣọpẹ́lọpẹ́ Ọlọ́run tó wà lẹ́yìn ọmọ yẹn. Tí ì bá ṣọpẹ́lọpẹ́ Ọlọ́run tó wà lẹ́yìn ọmọ yẹn. Nǹkan tá a bá sọ, ẹ̀kọ́ là máa sọ. Òun àti Ashley àti gbogbo àwọn tó kù, mélòó ni wọn ò dánwò. Eléyìí táwọn èèyàn gbé sí mídíà tó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Naomi, tó ń sọ̀rọ̀ sí ìyá Naomi ṣàkàṣàkà, tó ń ṣe oríṣiríṣi, tó ń sọ̀rọ̀ sẹ́gbọ̀n Naomi ṣàkàṣàkà. Kí ni wọ́n ṣe? Kí ni wọ́n ṣe? Ṣebí nǹkan tó bá gbé wá sí mídíà náà ni mídíà máa gbé síta. Ṣebí Ashley náà ló da gbogbo ẹ̀, ló dojú gbogbo ẹ̀, ló ń kọ́ọ̀sì gbogbo, ló ń forí gbogbo everybody gbálẹ̀. Àti Mariam àti gbogbo wọn. Àti sí àwọn yèyé mẹ́ta. Torí owó, torí nǹkan tó máa jẹ. Bíi pé kò ṣòwò wọn bówó ńlé. Torí ìwà wọ̀bìà yìí ṣá. Ó ní nísìn, ó fọkọ sílẹ̀, ó fọmọ mẹ́ta sílẹ̀. Ó wá jókòó tọkọ lọ́kọ. Ó ní àforí, àfọ̀hùn. Ó fẹ́ máa control Ọọ̀ni of Ifẹ̀. Ó fẹ́ máa control inú ààfin yẹn bíi pé bóyá ìwọ gan lọ bá. Ọba ò gbọdọ̀ sọ̀rọ̀. Wà ní kó mórí wá kó gbá. Irú obìnrin kóbìnrin wo nìyẹn ná? Ẹ rí kó lágbára báyìí. Ọlọ́run má mà jẹ́ aṣobìnrin gbé, má mà jẹ́ aṣíyàwó fẹ́. Ẹ rí pé lè tún lágbára báyìí. Gbogbo àwọn ìjòyè yìí nǹkan tẹ́ kó kábíyèsí sí òun lè rí nísìnyí. Ẹ kó kábíyèsí yìí sí yọ́yọ́ tán, gbogbo yín sá sẹ́yìn. Ẹni dídán àfi kó kó ìyàwó jọ, àfi kó fẹ́ ìyàwó. Nǹkan tí òrìṣà yín ń fẹ́ nìyẹn. Nǹkan tí God yín ń fẹ́ nìyẹn. Tí ò bá lè ṣe é, máa yọ́ lọ́yìn gbíní ni. Ẹ máa ṣe gbá ni, ẹ máa ṣàwo ni. Ó tẹ́ yín lọ́rùn tán nísìnyí, gbogbo yín yọ̀dí sẹ́yìn. Mélòó nísìnyí ló ń bá gbọ́ gbogbo wàhálà tó ń gbọ́ nísìnyí. Ẹ rí pé ẹ̀yin ìjòyè Ilé Ifẹ̀ yẹn náà, ìkà ni gbogbo yín. Kò ń ṣe gbogbo wọn o. Àmọ́ almost 60% of them. Àtẹnujẹ òun ló ń pa gbogbo wọn lọ. Àtẹnujẹ. Ẹ kó ọba, ẹ kó sí wàhálà. Hílà, hílò, má lè sùn, má lè ho. Ẹ fẹ́ pa kábíyèsí ní kékeré. Irọ́ dẹ̀ ní kálukú yín pa. Ó máa gbó, ó máa tọ́. Ẹ̀mí rẹ̀ máa gùn. Torí ọba dáadáa ni. Ọba dáadáa ni. Ọba tó lọ́gbọ́n, tó lóye, tó nífẹ̀ẹ́ ará ìlú lọ́kàn ni. Tó ń ṣe fún ará ìlú ni. Kò kì í fẹ́ kébi pààyàn, kò kì í fẹ́ kéèyàn complain. Nǹkan tó bá ní a gbé fún ẹ. Àìmọye ọmọ ló rán nílé ìwé, àìmọye ọmọ ló rán ní yunifásítì, àìmọye ọmọ ló fún ní scholarship. Àìmọye ìdílé ló ń sanwó oṣù fún. Àìmọye òbí, àìmọye arúgbó, àìmọye ilé iṣẹ́ ló dá sílẹ̀ tó kó àwọn ọmọ sí tí gbogbo wọn ń ṣiṣẹ́. Ṣé ẹ ní kò ṣètò? Ẹ ní kó lọ kó obìnrin jọ so that ẹ lè dẹ́mi, ẹ lè gbòdò lójijì. Àwọn obìnrin òṣì, àwọn obìnrin òfò, àwọn ẹwìn obìnrin.
ẹni dídán kó kó ti yà, àbí ó gbọ́ ti yín ní ìsìn, ẹ rí wàhálà tó dé bàbá yìí, ẹ rí wàhálà. Kí Jésù kó jọ̀ọ́, kó bá wa ti ọmọbìnrin yìí, kó bá wa ti jáde kúrò láàfin. Torí kò ń ṣe ẹni tó ń gbélé ọlá, kó lọ máa ná owó títí ẹ̀. Ibi tó bá lówó sí kó lọ máa ná. Kó fi ọba wa lọ́rùn sílẹ̀. Wàhálà ẹ̀ ti pọ̀ jù. Kò sí oògùn tí ò gbé wọnú ààfin yẹn. Wàhálà ẹ̀ ti pọ̀ jù. Kò sí òrìṣà tí ò ti gbé wọnú ààfin yẹn. Ó lágbára o. Ó lágbára o. Àwọn ọmọ ìgbìrà, ó lágbára o. Ojú kábíyèsí wa ti rí mọ̀ bo. Kí Jésù jọ̀ọ́ kó gbà sílẹ̀ lọ́wọ́ obìnrin yìí ni o. Obìnrin yìí ò ń ṣàárẹ̀ rárá, kò dáa o. Kí Jésù kó bá wa gbà sílẹ̀ ni, kó bá wa tì lọ o. Kí Naomi, olórí Naomi, kó bá lè ní ìsinmi o. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi comment o. So that ẹ bá mi tẹ notification bell. Nígbà tí n bá tún ṣe fídíò mi, ẹ lè bá mi know, ẹ tún lè rí wò. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe o. God bless you.